A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. ṣeun inú mi dùn púpọ̀. Mo dẹ̀ ní gbádùn program yìí. Alhamdulillah. Èmi Shakir Asif. Ògidì tẹ́ bá lọ́wọ́ online. Mo ti ṣe fídíò kan. Inú mi dùn. Alhamdulillah. Pẹ̀lú gbogbo àwọn explanation tí ẹ ṣe. Kí Ọlọ́run kí ó ṣàánú wa tó dẹ̀ fún wa ní àgbọ̀ Islam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní sibabul muslim fusuq. Wa qitaluhu kufrun. Ká máa bú kí mùsùlùmí àti mùsùlùmí máa búra wọn. Inú wa kò kí ni. Mo gbọ́rọ̀ yìí gan ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣe ní láǹfààní ṣùgbọ́n mo fẹ́ mú àwọn pọ́ìntì kọ̀ọ̀kan jáde. Torí níbi mádìkálì yìí nínú ọ̀rọ̀ tẹ́ sọ ni wípé ẹ sọ̀rọ̀ débi wípé ẹ gbé wá alàlùmọ́ lórí wípé àwọn àdàbíyà ibẹ̀ lèmi fẹ́ lò. Ṣẹ́ni gbogbo ọ̀rọ̀ ọ̀bándómà kò ṣe kinní kan torí pé sọ́rí tíyàn bá fẹ́ sọ̀rọ̀ àwọn àfa lẹ́kọ̀ọ́ púpọ̀ gan so ti torí another day tẹ́ bá fẹ́ mú tọ́pìkì ẹnìkan kó lè ní ìtumọ̀ so ti yé ọ̀rọ̀ yẹn nísìnyí ó ti kó nítorí ní jẹ́ kémi sọ̀rọ̀ púpọ̀ ni torí mo padà ń gbọ́ ọ̀rọ̀ bàbá ọ̀bándómà oríṣiríṣi àwọn àfa tí mo padà ń ṣẹ́rí tó ń pè ní azul ó yẹ kọ́kọ́ lọ́mọ gbólóhùn tó ń pè ní azul òun ni wádùrù ṣe ń fìgò ìrì mahali òun ni kéèyàn gbé nǹkan sí ibi tí èyí ṣe tẹ̀tọ́ mo dẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti bàbá tó pè wọlé pé ẹnìkan bínú ṣẹ́rí àdúrà kan tí ẹ̀yìn màkà sí fẹ́ ṣe mo ń bá yín sọ̀rọ̀ ní gbogbo ayé ni ẹ yé ṣe mọ́ mo dẹ̀ ń sọ kí gbogbo ayé ó mọ gbọ́ ni òun là Allahumma ahari man haraba kiri kan tẹ́ ẹ mọ́ sàdúrà yẹn màkà sí olóka kankan bì kankan èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹ máa gbọ́ mi àbá èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ọ̀dọ̀ bàbá oníyanjú lè ti kéwú ẹ gbé sí gbogbo ayé kó mọ gbọ́ ọ̀dọ̀ bàbá oníyanjú lè ti kéwú ẹni markazi máa ń ṣe àdúrà kan pẹ̀lú Allahumma harib man haraba markazi ẹ̀yin ọmọ markazi máa ń ṣàdúrà kan. ẹjọ mo ń bọ̀ sa ẹ ṣe sùúrù ṣọ́ta markazi lẹ́yìn èmi ó sì wá sọ̀tà markazi. Adàfún yín afáàmì adàfún yín. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé èpè ní tún jẹ́ fún àwọn nǹkan tó ń bẹ́ẹ̀ lọ́ta níbi kan tí mo fi sọ bẹ́ẹ̀ nìyẹn. mo ń bọ̀ ẹ má bínú sá ẹ má bínú èmi ò ní ìyá mo ṣe wà yín sìn èyí ní bàbá mọ́ nígbà tí bàbá mi wà láyé nígbà tí ń bẹ láyé wọn mi ò tó bẹ́ẹ̀ láti máa ọ̀tá bàbá mi ju bàbá mi lọ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. Adàfún yín Markaz I'm coming Markaz is an institution yes or no. Yes. I'm coming. So possible kẹ́ mọ̀ ọ̀tá Markaz ju ẹ̀yin fún ayin lọ kẹ́ mọ̀ ọ̀tá Markaz ju Markaz lọ. Ẹ ṣeun alhamdulillah pẹ̀lú ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ inú mi dùn gan wallahi inú mi dùn. orí gbogbo ń tà bá ṣe láyé an-niyyatu qabla al-amal Ànábì Muhammad orí innamal a'malu bin-niyyat gbogbo ń tà bá ṣe láyé èmi kí n tó dáhùn ìbéèrè mi ó dídí complete 7 years mo sun pálọ̀ bàbá oníyanjú ẹ bá bàbá oníyanjú. mo mọ̀ dáadáa bẹ́ẹ̀ ni. wọ́n ní talamizi Sheikh Muhammad Kamaluddin Al-Adabi tí wọ́n jẹ́ àìkẹ́wọ̀n gbòógì nínú ọmọ alẹ́kẹ́ bàbá alájàgbà èmi sun complete 7 years bàbá oníyanjú huwa alimun waqu bàbá oníyanjú tẹ̀rí àfà ni wọn ẹ jẹ́ wọ́n aṣọ àṣírí kan tẹ́ gbọ́rí lẹ́nu àfà kan nílò ọmọ bàbá oníyanjú bàbá oníyanjú a máa ṣe kí ni kò sí ojúmọ́ kan kí bàbá oníyanjú jí láyé kí wọ́n má gbọ́ tẹ̀síìrì mọ̀dún bàbá mọ̀dún Markaz àwa ni wọ́n sọ fún wa wípé kí á bá wọn tan tẹlifíṣàn ṣé òun bẹ́ẹ̀ bí pé bàbá oníyanjú ọmọdé òní kẹ́ ẹ lè bá mọ̀ wípé àwọn bàbá yìí wọn ò gbé hasad wal hikd fi qulubina wọn ò gbé tí ń jẹ́ kéèjì àti hasad sí ọkàn wa àwọn náà ó jókòó àdèmọ̀ wo tẹlifíṣàn láti máa gbọ́ tábà tí wọ́n gbọ́ tán ọdẹ tí màá ṣe mistake ó láì bí tábà ti gbọ́ tán làwọn lọ síbi tí Sheikh Suleiman Farouk bàbá ní ẹ plate wọn náà káwọn náà gbọ́ ní tẹlifíṣàn ó sì ṣe kó ń gbà mí kó já sí wípé àfàwà Farouk ní mọ́ kọ́kọ́ ṣe kí wọ́n tó ṣòtì bàbá bàbá ò sọ̀rọ̀ Markaz wọn ò sọ̀rọ̀ àfà kan fún wa tó di tí àbíjáde lè kéwù ṣẹ́rí tí mo fẹ́ sọ fún gbogbo wa ni wípé ẹ jẹ́ lọ láti yẹn lọ́dà. mo sì ní ìbéèrè mi o. Yes, wallahi I'm ready for you láti dáhùn kó dàgbà pé 5 hours now I'm ready ṣẹ́rí gbogbo ń tà bá ṣe bíi ikhlas ẹ jẹ́ dáhùn sí pẹ̀lú mímọ́ wọn fà torí ẹ̀ bọ́ sórí Facebook mi sì ń sọ̀rọ̀ wípé àwọn àdàbí àkèrè àbòsí wo tí bàbá alájà bàbá ṣe àbòsí àfà kan ni bí ẹ̀yin wọn ṣe rí bọ́ọ̀lù máa rí di olè àfà tó ní ní gbogbo ilẹ̀ Yorùbá kí ló dé tà ẹ ṣe sùúrù àfà ẹ má bínú ẹ ṣe sùúrù ẹ jọ nítorí Ọlọ́run ṣẹ́rí gbogbo tí n bá sọ ó máa ń dùn mí máa ń fọ́ mi lórí tí n bá sọ o ṣẹ́gbọ́ tẹ bá gbọ́ fídíò mi dáadáa bí àárín lẹ wọlé mo ní bàbá yìí ò ṣàbòsí ẹnìkan tó fi kó láyé ọ̀pọ̀lọpọ̀ àtàwọn kan nínú ọmọ àdàbílẹ̀ ni ló ń ṣàbòsí Markaz. ẹ ní sọ̀rọ̀ báyìí mo ní ìbéèrè kan tó fẹ́ ẹ má bínú kan tó béèrè ẹni sùúrù sẹ ẹni sùúrù máa dáhùn ìbéèrè kan ẹni sùúrù àfàmì ẹni sùúrù ṣẹgbọ́ ṣẹ mọ Saheed Shittu dáadáa. mo máa dáadáa. àdá fún yín. kódà mo ti pè àfáà yìí mo ti kọ́ńtírì tí mo wà yìí mo ti pè àfáà yìí dáadáa. kò sí wàhálà ṣẹ mọ àfáà wa àbí lọ́ọ̀yà kan tó pupa báyìí tó ń bá Yusuf ṣiṣẹ́ ṣe mọ̀ wọ́n dáadáa. ṣé kìí ṣe barista kí ló ń pè London àbí kí lẹ́gbẹ̀ẹ́ wọn. barista US. wọn ló kọkàn báyìí tí wọ́n pupa báyìí. bẹ́ẹ̀ni wọ́n pupa báyìí. àbí ní ìrí wọn rí ṣùgbọ́n mo máa ń wọn lórí net bẹ́ẹ̀ni. ǹjẹ́ gbọ́ gbogbo tí Saheed sọ sílẹ̀ Sheikh Adam nígbà tí ó bẹ̀rẹ̀ gbogbo tó ṣe.
èmi wà nù wọn tí àfa Saheed Shittu bí mi ṣe jọ ọmọ Markaz mo fi àkísàmù tó lọ ẹ̀ka èmi pé Saheed Shittu ní kọ́fíìsì mo wáyé àfa ń tẹ̀ ṣe yẹ ẹni sọ̀rọ̀ mi ò sọ pé pé wọn o ṣe yẹ yín sìn ǹjẹ́ gbọ́ gbogbo tó sọ sílé Sheikh Adam pé Sheikh Adam ló ba ìsìlámù lẹ̀ Yorùbá jẹ́ mo bẹ gbọ́ àárín yẹn gbà náà. mo gbọ́ tí mo dẹ̀ pé wọ́n. àdàfún yín tẹ́tí lọ bẹ Ọlọ́run yóò dá fún yín pẹ́tẹ́ pé wọ́n ṣùgbọ́n ká tó dé mi pẹ́ pé wọ́n Markaz máa wá ń ṣe àdúrà kan pé Allahumma harib man harraba al-Markaz wa madarana ẹjọ́ ṣáàdúrà yẹn kò tọ́ sí Saheed. Sẹ́rí ẹ̀ṣẹ̀ nínú mi lọ́pọ̀. Mo fẹ́ kẹ́ dáhùn yes or no kẹ́ tó continue sa. No, mo fẹ́ kẹ́ ṣe yes mọ́mọ́sà ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe wáyé o tọ́ lè mi fẹ́ràn èmi ò láìkì kí n tọ̀yàn máa ń sọ tọ́ ni mo dẹ̀ láìkì yín kọ fún kankan ẹ mọ́ tó fi láìkì yín mo mọ̀ pé kẹ́ tó fún mi ní ìdáhùn ìbéèrè yẹn ṣé mọ́ tó fi láìkì yín ń bẹ ẹnu ọmọ àdàbí mi ń sìn yóò máa gbọ́ mi a sì máa ṣépè a sì máa bàtà rẹ̀ jẹ́ onímọ̀ pé òun ṣépè fún rẹ̀ torí mi ò gbọ́ àdàfún yín anida ti búra wa anida ti ṣépè fúnra wa ṣe understand explanation ló máa need. Of course now ntí mo wá bèrè ń sìn àfà mi nítorí ẹ̀ sọ pé Markaz yóò lọ́ọ́ tàbí kankan inú tí yín ló yẹ kẹ́ mọ̀ ẹ má ṣe sùúrù kẹ́ gbọ́ mi sà inú tí yín ló yẹ kẹ́ mọ̀ pé èmi ò ń ṣe ọ̀tá Markaz bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lọ́mọ ya bẹ́ẹ̀ lọ́mọ ya ẹ máa lọ́mọ bàbá bẹ́ẹ̀ lọ́mọ bàbá wàláhì kò sí bẹ́ẹ̀ ṣe lè súnmọ́ra yín tó ẹ lè mọnú ẹ o ẹ lè mọ èròǹgbà ìsìn yín o ó di ijọ́ tí ẹ bá fi lo ayé tán tẹ fi lò tán lọ́mọ àgbìn lẹ́mìí tẹ fi jáde láyé pa báyìí lẹ tó máa mọ tó ń rò sí yín àbí tẹ̀yìn rò sí. mo bọ̀ ẹ ti lè mọ̀ ṣe wá rí téèyàn bá ti lè wà láyé tó jẹ́ pé inú ẹ̀ ló mọ̀ kó má ever sọ pé òun fẹ́ gbè lẹ́yìn ẹlòmíì pé òun tó òun lè ṣe tó òun lè ṣe mo bá rí ẹyẹ yín ní tẹ́yìn ò lè ṣe é sìn ẹ má lérò pé ẹ lè ṣe ló fà á tẹ́ ẹ̀ ní sọ pé kí Markaz má ṣe irú àdúrà bẹ́ẹ̀ mà ó lè jẹ́ dùn á wà lẹ́yìn you understand ó lè anything tẹ́lẹ̀ bá lè rò sí inú tí yín ni kó yé ẹ̀yin you understand inú tí yín ni kó yé ẹ̀yin kẹ́ máa wá ṣe àmì sí àdúrà yẹn gẹ́gẹ́ bí olólùfẹ́ Markaz tẹ̀yìn jẹ́ mo fẹ́ gbọ́ mi dáadáa. sẹ́rí afárá ìdánilá ẹ má bínú torí tọ́lá orí di gbádùn explanation yẹn ṣe ìdí ni pé sẹ́rí apá kìíní kan lára ànábì Al-Qur'ani ní ba'da al-i'adha wal-basmala Ọlọ́run ní khudhil afwa wa'mur bil-'urfi wa'rid 'anil jahilin sẹ́yìn rò wípé tó bá já sí wípé irú àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn bàbá alájí àgbà máa ń fi kún nínú ọ̀rọ̀ ni bàbá gbogbo bàbá alájí àgbà yẹn wallahi summa billahi ìnire ni wọn kódà bàbá Sheikh Adam zuniyatin salih aláníyẹ dáadáa bàbá tó sọ àfàmì wàláyì ṣẹ́rí tẹ́ tó sọ́nsìn ó tún dá mi lójú pé ẹ wò mí láti bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ wàláhì ẹ bá wò mí láti. mo rí pé ẹ gbọ́ mi láti bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé wò mí láti bẹ̀rẹ̀ mi ò sọ ṣùgbọ́n àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí mo rí níbẹ̀ tí mi kódà yìí tó padà wo fídíò yìí bí èmi ní àṣà ẹ̀rí Ọlọ́run yóò dá fún yín Ọlọ́run yóò dá fún yín ṣẹ́rí wàláhì kò sí nǹkan kan tí mo sọ against bàbá látòkè délẹ̀ láti bẹ̀rẹ̀ ni mo lè máa post jáde o wípé mo fẹ́ sọ nǹkan nípa bàbá wọn sì dá èmi bẹ́ẹ̀ wọn sì kọ́ mi lé bẹ́ẹ̀ tẹ́sítì lèmi fi ṣe fún àfa Kamilu. gbólóhùn tẹ wá sọ wípé àwọn àdàbíyà tí ìfẹ́ fẹ́ gbé wá ìyẹn gbé wá ní mi ò tún lò ní àfà mi mi ò lò ní jámù irọ́ mi ò lò ní jámù àfà mi mo ní nínú ọmọ àdàbí. wàláhì mi ò gbé wá bẹ̀ wàláhì mi ò gbé wá bẹ̀ ẹjọ ẹ mọ̀ kan àfà mi wàláhì mi ò gbé wá bẹ̀ wàláhì mi ò gbé wá bẹ̀ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàláhì mi gbogbo nta bá ń ṣe láyé kájú kí àníyàn ó dá sí gbogbo nta bá ń ṣe o. without putting on cost anybody ẹ lọ wo fídíò tẹ́mi ṣe mi ìbúyín o. àní tẹ́mi sọ èmi kì í ṣe ilé ìtàmì àdàkì. àní tẹ́mi sọ àní tẹ́mi sọ sẹ́ àní tẹ́mi sọ kọ́lẹ̀ ń sọ sẹ́ èmi ò sọ bẹ́ẹ̀ èmi ò sọ pé àwọn ọmọ àdàbí mo ní àwọn kan ẹ má bínú mo ní àwọn kan nínú àwọn ọmọ àdàbí náà ń ṣàbòsí Markaz ẹ̀yin ò sínú wọn. ẹsẹ̀ wá ní gbólóhùn yẹn gan nútọ̀ yìí náà gbólóhùn tẹ wá bí yẹn náà ó kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó sẹ́rí ẹ mọ̀ kan sà sẹ́rí tó fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo mọ̀ pé àwọn kan ṣàbòsí Markaz tó sì hàn sí mi màá sì dárúkọ àwọn bíi tàǹsì ẹ wá jẹ́ dárúkọ ẹ̀yọ̀ kan ṣé kí dárúkọ ẹ̀yọ̀ kan ṣé mo lè dárúkọ ẹ̀yọ̀ kan àdàfún mo ń sọ̀rọ̀ Saheed Shittu bọ̀tẹ́lẹ̀ àti kó lórí ẹ̀jẹ̀ padà sórí ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé mo ní orúkọ ẹ̀yọ̀ kan tí máa ń wá nígbà tí Saheed Shittu sọ ọmọ ọ̀rọ̀ yìí tó búlé Sheikh Adam tó ní Sheikh Adam ló ba àìsìlámù lẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ sọ fún mi kí n tó wá sọ orúkọ ọmọ àdàbí tó ṣàbòsí nígbà tí Saheed ṣe kìíní mo fẹ́ kẹ́ sọ fún mi ẹyọ kan nínú ọmọ àdàbí tó sọ̀rọ̀ yẹn tó dá padà sí lẹ́nu mo fẹ́ kẹ́ dá mi lóṣà. alhamdulillah inú mi dùn gan ṣé kíní kan bẹ fún àdàbíyà ẹni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí agogo ayé ní gbọ́ mi mo wà lọ́dọ̀ bàbá oníyẹn lọ́jọ́ kan ẹnìkan wá gbé ẹnìkan wá lọ́jọ́ náà àti wọ́n gbé ẹni wá ní ìdájí kùtùkùtù wọ́n sọ fún ẹni wọ́n sọ fún pé wọ́n ní ẹni ṣubú fẹ́ wẹ̀ láàárọ̀ ló ṣubú ni bàbá oníyẹn wá ní ẹni tẹ́wọ́ ẹni oní nǹkan kan wọ́n ní bàbá wọn ti ròyìn fún àtàwọn tẹ́ ń sọ yìí ẹ wọlé kẹgbẹ́ kan jáde
lẹ́mi tí wípé èmi gẹ́gẹ́ ni mo wọlé mo jáde nínú bàbá oníyanjú bàbá òní mo fi ọjọ́ àksam tó bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ ká mo fi odidi kura ti bẹ̀rù inú yàrá tẹ̀lé wa mo sì fi ọlọ́run téèyàn gbọdọ̀ gbẹjẹ́ mo kọjọ́ tí ó pè níkù ọlọ́run bàbá oníyanjú wàláhùn ní yàrá àbẹ̀wò bẹ̀rẹ̀ tàbí tó fi sọ pé láti bàtẹ́ mi gbé lọ́dọ̀ bàbá oníyanjú tó fi sọ pé ok kí ni yìí o nǹkan dúdú tí mo bá wọn tí wọ́n láre ni bàbá oníyanjú wa èsì oní bàbá oníyanjú ẹdúró àbáyé ṣe odidi kura ni ẹ má gbọ́dọ̀ mi dáadáa o wọ́n ní rárá o bàbá wọn ti ròyìn fún atayọ ń tẹ̀sán yìí lọ mo fi àlùkò wọn lè gbé ẹni yẹn padà lọ àwọn tó wà ní pálọ̀ lọ́dún yẹn tá a dọ̀ wà ní ẹ̀sákàn wọ́n lè jẹ́rìí sọ́rọ̀ tí wọ́n sọ yìí wọ́n wá gbé ẹni yẹn lọ bàbá oníyanjú wa jáde ní aago 8 wọ́n wá bá wa lónìí láì wọ́n ní ìsìtẹ́ bá ti kó lórí láì àmà lọ sínú hall wọ́n gbé arákùnrin kan bẹ láàárọ̀ yìí níbi tí àwọn bàbá yìí ní àmọ́nẹ̀dẹ́ àwa lọ sí hall àbò èmi ti ẹ̀rù pé wọ́n wò pé tàlà tó fẹ́ ṣàdúrà fún àwa ka Kùránì tán bàbá oníyanjú wa ní odidi Kùránì tá a ṣe yìí ẹrú Ọlọ́run kan tí wọ́n gbé dájú wa káwa mọ́lé ẹni ẹ̀ láṣà ìwọ́n wò wípé ṣé bí wọ́n ti lọ wọn ò sákòókò dúró máa tẹ́ sọ fún wọn pé àdúrà la fẹ́ ṣe wọn kúkú gbàgbọ́ wọn gbàgbọ́ lórí àdúrà tẹ́ la fẹ́ ṣe èwo lọ́tọ́ wá di bàbá tí wọ́n sọ pé àtúwáka odidi Kùránì kan bàbá sẹ̀sẹ̀ wọ́n sọ pé odidi Kùránì Ọlọ́run kò wọlé àbá ṣe ṣe wọn láwọn àfáwọn níwájú Ọlọ́run kọ́lọ́n kó bá fún ẹni àlàáfíà lẹ́ni tá àmọ́ ní tí bàbá ní ojú rí bàbá èmi ni mo jí. network àfáàní o network àfáàní drop network wọn network àfáàní bí àfáàní pè padà létà mo fẹ́ bẹ̀ gbogbo èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ wá nítorí Ọlọ́run mi kò ní wùn mí kẹ́ bú àfáàyè torí ìdí tí ò ní wùn mí kẹ́ fi bú àfáàyè ṣe rí àfáà yóò gbọ́ ọ̀rọ̀ mi láti bẹ̀rẹ̀ wàláhì àfáà yóò gbọ́ ọ̀rọ̀ mi láti bẹ̀rẹ̀. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.